àtàwọn tọ́lọ̀ yíyàn tí wọ́n kún tí wọ́n pẹ̀lú rẹ̀ láti jíṣẹ́ Ọlọ́run àwọn là ń pè láwọn sàhábì annabuwa Muhammad sallallahu alayhi wa sallam ahibba'u la a'da ọ̀rẹ́ ni wọ́n olólùfẹ́ ara ẹni ni wọ́n ìṣọ̀tá gbogbo ẹni ó bá fẹ́ máa kúrò fáyé wípé Abubakri àti Aliyu àbí Umaru àti Alhassanu ọmọ Nabi sallallahu alaihi wasallam iná àtomi ni wọ́n o wọn gbọ́dọ̀ pàdé o kò rí bẹ́ẹ̀ pẹ̀lú àkọọ́lẹ̀ tí ọ̀yàrántí òun náà làkọọ́lẹ̀ tí ràtà fẹ́ máa kàyí kọlọ̀nkọ́ dákun kọmọ̀já sọnù pẹ̀lú àwọn tó sọnù o ọ̀nà àti sọnù òjìnà ọlọ́mọjá wọ sọnù ni ọ̀kan náà àwọn àgbàfà alimamu Mujahid rahimahullah ẹnu wọn láti gbọ́ tí wọ́n máa pé la adri ayyan ni'matayni a'zam an hadani Allahu lil Islam aw an najjani min al ahwa alimamu Mujahid ni mo fẹ́ lè máa èwo ló tóbi jura wọn lọ ní oore méjì tọ́lọ̀ ń ṣe fún mi oore kíní àti kejì bí n bá gbé wọn sẹ́gbẹ̀ ara wọn Al-Imam Mujahid ni mo fẹ́ lè mọ́mọ̀ èwo ló jura wọn lọ ń bẹ́ kí lórí àkọ́kọ́ Ọlọ́run ṣe wá mùsùlùmí oore ni bọ́ọ̀ bá máa o wallahi oore ni o kóńkálukú náà ṣe alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run an hadani Allahu lil Islam Ọlọ́run tí ẹ̀ fi mí mọ̀nà mo jẹ́ mùsùlùmí mo wà nínú ìjọ la ilaha illallah Ọlọ́run ọba kan náà ní sin ní ń pè kò pé méjì mẹ́ta mẹ́rin máa ń lọ́wọ́ alhamdulillah Al-Imam Mujahid lórí àkọ́kọ́ nù tí lórí ẹlẹ́ẹ̀kejì an-najjani min al-ahwa mo wá ń ṣe ìsìláàmù náà kò sí ìsìláàmù onífẹ̀ẹ́ nú ẹ̀ ìṣe ìsìláàmù onífẹ̀ẹ́ nú ìṣe ìsìláàmù onírọ́nú bọ́lọ̀n ti fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tóun náà jíṣẹ́ lójú àwọn sọ̀hábà rẹ̀ àwọn tọ́lọ̀ yẹ́ tí a sọ ní oṣù tó lọ pé àwọn sọ̀hábà Ànábì tó bá Ànábì gbáyé àwọn kí wọ́n chúùsì ìgbà táwọn wáyé ó wu Ọlọ́run ló ṣà wọ́n lẹ́ṣà pé ẹni mo fẹ́ràn jù ńgbà tí ó bá wáyé tí ó wá jáyé ìgbàun náà wọ́n bí wọ ìgbàun náà wọ́n bí wọ ìgbàun náà wọ́n bí wọ ìdí ń jẹ́ sọ̀hábí ojú báwọn lọ ta ní irú bẹ́ẹ̀ ò ní wù nù wa náà ẹni Ọlọ́run bá wá ṣà lẹ́ṣà yìí káwá mọ̀ fún bọ́lọ̀ ti fẹ́nu ẹ̀ṣà làwọn sọ̀hábí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tọ́lọ́run bá ní ó máa ṣe ìsìláàmù tí ò nífẹ̀ẹ́ nú tí ò ládàádálẹ̀ tí ó máa ṣe lọ́nà míì tó yàtọ̀ fún bá Nábì ti ṣe tí ẹ oore ni o wallahi oore ni o òní Al-Imam Mujahid ní mo fẹ́ lè má ma èwo ló tóbi jù nú oore méjèèjì Al-Imam Ibn Kathir rahimahullah nínú tírà àwọn ńláńlá tí wọ́n pè ní Al-Bidayatu wan-Nihaya àti bẹ̀rẹ̀ àtòpin gbogbo ẹ̀ ni wọ́n kọ sínú tírà yìí Al-Bidayatu wan-Nihaya inú tàn tí wọ́n kọ sínú tírà yìí wọ́n lárákùnrin kan bẹ inú àwọn tí máa bọ iná àwọn tá ń pè ní Màjúsí iná lọ́lọ́run lọ́dọ̀ tí wọn lọ́nkọ́ má jà sọnù mọ̀ ń sọ ń bì kan ní àìpẹ́ yìí ní Sunday tó lọ yìí ní Súlèjà lẹ́gbẹ̀ẹ́ Àbújá mo ní bẹ́yàn ọba mọ ju pé Ọlọ́run ò jẹ́ ọgọ̀ pẹ̀lú ìsìláàmù tó ṣe yìí ọtọ́pẹ́ o gbogbo ẹni tí ń ṣe nǹkan míì tí ń ṣẹbọ wọ́n gọ̀ o bẹ́yàn ọba wá gọ̀ ó níná lókù tó wọ́n máa bọ lọ́lọ́run
bẹ́yàn ọba wá gọ́ ó níbi odò tí wọ́n fọ ìgbẹ́ tí wọ́n fọ ìtọ̀ tí ó gbókù ajá òkú adìẹ lọ kéyàn tó gbóhùn náà lò wọ́n lọ bẹ̀ pé òun ọ̀rọ̀ ọmọ bí ọlọ́run tó la wá ń bí gbogbo ọ̀rọ̀ àgọ̀ báyìí ọlọ́mọdé padà síbẹ̀ o. arákùnrin yìí ó wà náà àwọn màjúsí ńgbò ó ṣe ọba ara wọn kan wọ́n ń ṣe wá sí pé wá gba ìsìláàmù èyí tó ń ṣe yí ọ̀dá ọba tẹ̀lé wọn ẹ̀pá àwọn òwò ló kó sí lọ́wọ́ ọlọ́mọdé kọ́wọ́ àwọn tí wọ́n máa ṣe pé láwọn sọ̀hábí ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ tó kọ́wọ́ ń lùta wà iná ọlọ́mọsá là wọn ọ̀sánjò ní iná mo ní scholarship lẹ́lòmíì wá lọlé kọ́wọ́ ọ́sàfẹ́ kó Nàìjíríà yìí ń kìlọ̀ fẹ́yìn náà Nàìjíríà yìí lé mọ́bí tí wọ́n bá ní ọwá o lè lọ bí ó padà lè jù báyìí lọ o ibi tẹ́yìn ó ti gba àlìkìyámà yàn jẹ́ ó lè jù èyí tó ń fi ara mọ́ Nàìjíríà yìí lọ o. arákùnrin yìí bọ́ sọ́wọ́ àwọn ará bí nígbà wọn máa ké mu níbi orí nígbà tí Abubakar ṣe báyìí nígbà tí Umaru ṣe báyìí nígbà tí Usmanu ṣe báyìí kéwú tí wọ́n ń kọ́ nù. ọ̀kan nù àwọn àlùfáà Imam Ibn Kathir ni wọ́n wá kọjá ọba bá láàrin wọn ni ìyá yín ló tún wà oníbẹ̀ ni àwọn ti Ọlọ́run ti fọ̀nà mà wọn ó lè mọ̀nà o ẹjẹ̀ ń wí bó ti wí ó ní intaqalta min zawiyatin fin nari ila zawiyatin ukhra kunta majusiyan ta'budu an-nar fa asbahta tasubbu Aba Bakrin wa Umar intaqalta min zawiyatin fin nari ila zawiyatin ukhra bó ti rí nù àfá lọ rí ọ̀rọ̀ rẹ bí ìgbà tí èèyàn yí hà padà nù náà ni ọfẹ́ ẹgbẹ́ ọ̀tún lélẹ̀ tẹ́lẹ̀ ọwá fi ẹgbẹ́ òsì lélẹ̀ àbò okó láńgù kan ọbọ́ sí áńgù kan ọ̀ ń bọ náà okó ń bí iná bíbọ àwọn ẹni Ọlọ́run pẹ́lé tí wọ́n lọ dáa jù náà ló mọ̀ yí lókù tí wọ́n ń ṣépè fún intaqalta min zawiyatin fin nari ila zawiya ti ọpa àdánù náà ni o ọlọ́mọdé apá àdánù náà mọ́ ti àjẹ́ àwọ̀ rárá gbẹ̀lẹ́ kí ọmọ wá chíǹgì àkórò pé dáadáa ló ń ṣe orí ẹ̀ ní tíra tá bẹ̀rẹ̀ lónìí ni ó ṣàlàyé àwọn sọ̀hábí ànábì àtàwọn ará alé ànábì kí làwọn ẹ̀rí tí ó jẹ́ àmọ̀ pé àwọn èso ń jà o ọ̀rẹ́ ni wọ́n o wọ́n èso ọ̀tá o àwa mùsùlùmí gidi àwa làwọ́ ọmọ yàtọ̀ láàrin wọn o gbogbo wọn lásáájú wa o àpẹẹrẹ tẹ́ẹ̀fì tó fi mọ̀ pójú ọ̀nà lọ wà bí gbogbo àwọn sọ̀hábà bá jọ́gá rẹ̀ bí mùsùlùmí ti rí láàrin àwọn ẹlẹ́sìn yòókù náà ni wọ́n náà rí o bí wọ́n bá dákọ̀ ànábì Mùsá nìsìn kí ló wí alayhi salatu bí wọ́n bá dákọ̀ ànábì Ìsá ńkọ́ alayhi salatu wassalam ní a bá dákọ̀ annabuwa Muhammad kọ́ sallallahu alayhi wasallam la nufarriqu bayna ahadin mùsùlùmí lẹni tí ó mọ̀ yà tí è sí yàtọ̀ láàrin àwọn ẹni Ọlọ́run rán sáyé àwọn annabi Ọlọ́run ṣe wá rí láàrin àwùjọ tàwa mùsùlùmí náà kí ló kọ tí wá la nufarriqu bayna ahadin min sahabatihi àwọn èso pinya láàrin àwọn olórí ire èèyàn tó lọ ní ọba ànábì gbáyé o àwọn sọ̀hábí ànábì Muhammad sallallahu alaihi wasallam ọgbẹ́n tí ń bá yíyàn pẹ́ nìkan lọ dá ẹnìkan ní ọ̀dánú wọn ọ̀nà orí ibú ni ọlọ́mọjà bá wọn sí o bí ìgbà téèyàn yíhà padà nù náà ni bọ́bá ipọ́ kan ló ń ṣe tẹ́lẹ̀ òun ṣe súfì ó tún di ṣíà lógidi èèyàn yíhà padà ní òkè kó ń bí ọyẹ ó kó o ọlọ́mọsá fọ̀nà mọ́ wá o ọgbẹ́ni ó ti ṣìnà ọlọ́mọsá dá wọn padà sójú ọ̀nà kò sí ọ̀nà ń bè kan jọ̀nà Ọlọ́run wí báyìí ànábì ṣe báyìí kí ni mo wí jàmá Ọlọ́run wí báyìí ànábì ṣe báyìí bó bá ti yẹ lẹ́yìn yíhun àṣẹ irọ́ ẹ̀tàn lókù ọlọ́mọdé àkọwọ́ torí náà pẹ̀lú ògbó Ọlọ́run a bẹ̀rẹ̀ sí ní ka tírà náà báyìí bi idhnillahi al-hayy al-qayyum wa nas'aluhu at-taysira wa at-tawfiq wọn bẹ̀rẹ̀ láti bí muqaddima náà ni àbí ọ̀fẹ́ yọ̀ kánlẹ̀ kí wọ́n mọ́ kàí náà
المقدمة. الحمد لله رب العالمين، صلى الله وسلم على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد عاد الحديث عن الشيعة مجددا في الأوساط العلمية والدعوية الآخرة الأخيرة، وأخذ هذا الحديث من ناحية مختلفة، ولقد آل الأوان لكشف القناع عن حقيقة لكشف القناع عن حقيقة دامغة على ọ̀dà ó tó báwọn náà já túmọ̀ yìí náà ọ̀pẹ́ fọ́lọ́run lẹ́ẹ̀kan sí àlékún kí á ti bẹ̀kọ́ bá annabuwa Muhammad sallallahu alaihi wasallam. faqad 'ada al-hadithu 'an ash-shi'ati wat-tashayyu'. ẹ̀rí láìpẹ́ jọjọ òfin mọ́gbàtà ń lò lọ́wọ́ yìí náà àwọn tá rò kó ti yé àwọn kan tó fẹ́ dàrú ọ̀rọ̀ pé gbogbo àwọn sọ̀hábà nẹ́bì ní Nàìjíríà tá wà yìí nílẹ̀ Yorùbá tá wà yìí àdàgbà mọ́ bẹ́ẹ̀ ni ọ̀sẹ́ nìkan tí yíyàn kan pọ̀sìn pé sàábé kan ló dá ọ̀kan ní ọ̀dá ọ̀gbá ẹnu tí wá àmọ́ngbà tádánwò dé táwọn kan tó níbi tí kéwú kànú túláàsì agbọ́dọ̀ wá kéwú tí ó sàlàyé rẹ̀ yìí o tó fàtíra yìí nù laqad 'ada al-hadithu 'an ash-shi'ati wat-tashayyu'i mujaddadan ó ti dé tuntun níta ti gbàgbé ta rò kó ti yé tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jókòó iná ìtẹ́ ti mọ̀nù èyí tẹ́ mọ̀ náà ni ẹ mọ̀ ó la nufarriqu bayna ahadin minhum gbogbo àwọn sọ̀hábí ànábì àwọn lọ̀gá wa o ọwọ́ ọlọ́run lọ́yìn wọn pé wọ́n bá ànábì lògbà wọ́n sì pẹ̀lú ẹ̀ pẹ̀lú gbogbo téèyàn fi pẹ̀lú yàn kí ni wọn ò fi pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àṣà àwọn sọ̀hábà ní bí wọ́n bá fẹ́ bá ànábì sọ̀rọ̀ wá ní bí abi anta wa ummi àti ìyá àti bàbá mi tí ó bá ṣe ọ́ kọ́kọ́ ṣe wọ́n tí ó bá ṣe wà ànábì àti ìyá àti bàbá mi mọ̀rẹ́dì àti fi wọ́n jẹ́ mi wà ànábì bẹ́ẹ̀ náà wọ́n fi àwọn ọmọ wọn wọ́n fẹ̀mí tí wọ́n fẹ̀mí ọmọ wọ́n fi dúkìá wọn kò sí tí wọ́n ò fi kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì náà sì mọ̀ fún wọn ànábì mọ̀ fún wọn débi pé ànábì ní gbogbo àwa tá ń bọ̀ lẹ́yìn gbogbo ń tó lè ṣe gbogbo ń tó lè ná kọ́dàbọ̀ ná odidi òkè tó tókè Uhudu kò sórí òkò Uhudu Nàìjíríà yìí àmọ́ sí bẹ́ẹ̀ mọ̀ké sóbìtì lọ́rin iná àbókè Olúmọ lábẹ́kúta àbí ìmọ̀lòkè tó wà nígbẹ̀tí lọ́dọ̀ àwọn mùtàwákìl kéèyàn wá kó àwọn òkè ìjọ ní owó gold kọ́nà sójú ọ̀nà tọ́lọ̀ ọmọ tí wọ́n ń pè ní owó gold kìí ṣẹgbẹ́ náírà o kọ́dà kìí ṣẹgbẹ́ dọ́là lówó gold ànábìlẹ̀ ni ọba nẹ́rù ẹ̀ sójú ọ̀nà tọ́lọ̀ báwọn sọ̀hábí ò ti ní nǹkan kan ní ládàtọ̀ gbà kò ní ju ládàádájí kọ́ọ̀pù kan tí sọ̀hábí kìí ṣe sàárà lọ as-sabiquna al-awwalun àwọn alákọ̀ọ́kọ́ owó ọlọ́run bẹ́ẹ̀ ni àwọn náà sì ṣiṣẹ́ tọ̀ wàláhì wọ́n ṣiṣẹ́ tọ̀ ṣé àyín mo ti sọ tán ìyá tí wọ́n tẹ́ òkú bàbá rẹ̀ ọmọ rẹ̀ níbi ìkọ́ àbí ẹ̀jẹ̀ ń sọ fẹ́yìn náà wọ́n lójú ogun pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam tí ń jogun ni pé èèyàn lè lọ kọ́ mọ́ bọ̀ wọ́n sì mọ̀ wọn tó tẹ̀lé ànábì pé àwọn lè lọ káwọn mọ́ bọ̀ èèyàn mélòó nú ẹni tí ń janu ló lè ṣèyí lónìí gbogbo nǹkan bá ànábì bá ti lọ yá àwọn ẹ̀wẹ́ yìí ìṣẹ̀lẹ̀ ńláńlá yìí wọ́n ní ńgbà wọn wá tógun sinmi wọn kálukú ọmọ wa wo pé yọ ọmọ wọ̀nà pé bóyá èèyàn tòun dé ẹni tó bá ti retí tí ò rí èèyàn tiẹ̀ wọn ó ti sọ gbà ti gbógun lọ ẹni wọ́n bá rókù rẹ̀ gbénú àwọn tó kú sójú ogun wọ́n wà gbé wálé láti sin nílànà ti ṣẹ̀ríà ogun yìí èsogun tó tiẹ̀ jìnnà síbi tí wọ́n ń gbé inú ogun tó súnmọ́ Mẹdínà jùlọ ogun tí wọ́n jà ní Uhudu òkè Uhudu yìí inú Mẹdínà náà lọ wà
ọjọ́ ń kálukú wọn ó lè lọ pé káwọn orí èèyàn tàwọn ẹni tí ń bẹ láyé ẹni tọ́lọ́run ti ní ó kúkú ṣẹ̀hídí. obìnrin nù ká má ti sọ àwọn Abubakar àti Umaru. ìyá kan kọ́dà tọ́pọ̀lọpọ̀ mọ́kọ rẹ̀ nù tàn àmọ́ nù àwọn sọ̀hábì ànábì lòun náà radiyallahu anha. ní wọ́n lọ orókù ọkọ rẹ̀ orókù ọmọ rẹ̀ orókù ẹ̀gbọ́n rẹ̀ ó di mélòó jàmá ókù orókù bàbá rẹ̀ tí ló kù fún yàmá láyé àti ìsàlẹ̀ àtòkènú inú kéwú wọn ní al-asilu wal-fari'u al-asilu làwọn tó bí wa al-fari'u làwọn táwa bí kéèyàn wá pàdánù méjèèjì ìjọ kan náà. ta ń súnmọ́ ni béèyàn bá ti lọ ilé ọkọ àwọn obìnrin kò sẹ́ni ó súnmọ́ obìnrin tó bá máa ń tí ń ṣèjọkọ rẹ̀ lọ. òun ni ó mà sírí rẹ̀ jù ìwọ náà gbọ́dọ̀ mà sírí rẹ̀ jù kọ́dà jà àwọn òbí tó bí ẹ̀yin méjèèjì lọ. ọrọ̀kù ọkọ rẹ̀ náà kí ló kù ọmọ tó bínú fún rẹ̀ ẹni tí wọ́n jọ bí wọn tó jẹ́gbọ́n rẹ̀ táàpé bí wọ́n bá fẹ́ yàn méjì èmi náà ní bọ̀dá gbogbo wọn lọ́lọ́njọ́ kan náà. àwọn èèyàn wá ti rò pé gẹ́gẹ́ bí obìnrin àyẹ̀pá mọ́kẹ́ mẹ́jọ wọn ó rí kọ́mọ́ wàá collapse kọ́mọ́ wàá dákú ìyá yọ dákú. wọ́n wá ní orí olóhùn rí ayna Muhammadun sallallahu alaihi wasallam ànábìdà wọ́n ní nǹkan kan ò sí ọlábìkọ́ wọn orí o. wọ́n wá mú lọ bí tí ànábì wà ẹni ó ti rí gbogbo ń tá rí yìí kí ni wọ́n rí lẹ́nu rẹ̀ ọba bu ẹ̀rìn ìwọ̀n ń sọ fún ànábì ìjọ pé kullu musibatin ba'daka jalalu gbogbo mùsíbà tó bá bá mi tí ẹ bá ti sára wa ànábì ló ti kàn mí ara mi gbé. àwọn yìí ò lè yán máa fẹnu sọ̀rọ̀ wọn ní lọ́nà tí ọ̀dà àfi ẹni wọ́n bá fẹ́ rí bínú ọlọ́run o kakọ yà lọ bẹ̀rún náà Abubakar ọmọ bíbí inú rẹ̀ Abubakar gbà fún ànábì ọmọ rẹ̀ àkọ́bí rẹ̀ ò tètè gbà ń bẹ lẹ́yìn àwọn ọ̀tá níjọ wọn lọ jagun Bádírù Abubakar tẹ̀lé ànábì wá ọmọ rẹ̀ tẹ̀lé àwọn Kùrẹ́ṣì wá nígbà padà wá yá ọlọ́run padà fọ̀nà mọ́mọ́ yìí náà ọ̀rọ̀ wá kan ọ̀rọ̀ láàrin bàbá àti ọmọ pé bàbá nǹkan kẹ́ ṣẹlẹ̀ ẹ̀mọ́ ní o oníkílọ̀ ṣẹlẹ̀ níjọ́ Bádírù kèéṣẹ̀ kan kèéṣẹ̀ méjì bí n bá wò pé ara àwọn mùsùlùmí tó tẹ̀lé ànábì wá kan ní ń bọ̀ yìí tèmi náà yanjú rẹ̀ pẹ̀lú dàmí nígbà tí ń bá súnmọ́ ẹ̀yìn ní rí ń yà fi dàmí bọ ọlọ́mọdé àríná gàgà bàbá mi ẹ̀dákun kí lọ jáde lẹ́nu Abubakar jọna Abubakar ni wallahi ma ra'aytuka èmi ò rí ọjọ́ ni o ji'ta taqtulu Muhammadan sallallahu alaihi wasallam ọ̀tẹ̀ láwọn tó fẹ́ gba ẹ̀mí lẹ́yìn lọ́rùn ànábì wà fi ọlẹ́ ọmọ gbáyé èmi ò rí ọ ni o torí wọ́n bá ń pé àwọn sọ̀hábí ànábì ẹ̀dákun ẹja mọ̀ wọn o ẹja mọ̀ bí wọ́n ti tó kò sí tí wọn ò fi ilẹ̀ fà ànábì sallallahu alaihi wasallam àti dúkìá àtowó gbogbo tí wọ́n ní èyí tí wọ́n ṣe òun náà ní ìsìláàmù fi rọrùn fáwa lónìí. Bílálì tó jẹ́ èèyàn dúdú bíi tiwa yìí níjọ́tà Abubakar ọlọ kó kalẹ̀ pé ìyà yìí pọ̀ ẹrú ni èèlò lẹ́gbà kóun náà dọmọlúàbí ó níṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n máa wọ́ọ̀yàn nùrùn wọ́n gbókúta ńláńlá léèyàn gbáyà torí kíni ẹ̀ṣẹ̀ wo lọ́dá ó tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam. àbí Salmanul Farisi láwìí èwo la fẹ́ kanọ́rọ̀ àwọn sọ̀hábà tí ó tó ká. Bàbá ní ká lo láńgbéjì tí wà lónìí, he was a billionaire ní gbòrò Maka. Àmọ́ kìí sọmọ Maka. Salmanu al-Farisi, nígbà táwa náà ń pè lámáyín ọmọ bìkan, ibi ó ti wá ni wọ́n ń pè ní àwọn ará Furs, ó wá di al-Farisi. Wọ́n dá mọ̀ pé kìí sọmọ Maka. Salmanu kọ Suhaibu ar-Rumi
ọ̀tọ̀ tó ní ìtàn ti Salman. Suhaibu Rumi tí ẹ̀ náà ìtumẹ̀ ní pé bí ó ti wánu ọwá ní owó, he was a billionaire gbòrò Mẹ́kà. Ọwá àdíjọ́ tí àṣẹ dé pé gbogbo yín ẹ kó Mẹ́kà yẹ fi lúlẹ̀ fún wọn, ara tó jọ Ànábì àtàwọn sọ̀hábẹ́ rínú ìlú tí wọ́n ti bí kó wá wọn ọ̀sán kan òru kan lọ́lọ́run pàṣẹ pé ẹ kó mẹ́ fún wọn. Àwọn onílé ọlọ́nà wọ́n sì gbà fọ́lọ́run, wọ́n tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam, wọ́n dá gbogbo tí wọ́n ní kalẹ̀. Ẹlòmí ń bẹ ìyàwó rẹ̀ lóhun ọgbà onímọ̀ yọ̀ǹda rẹ̀, ọkọ lọ ìyàwó jókòó, obìnrin míì lọ ọkọ jókòó. Inú àwọn tó ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ òun lọmọ bíbí inú Ànábì sallallahu alaihi wasallam. Ọkọ rẹ̀ lóhun ọgbà ti dádì rẹ̀, ọmọ sì tẹ̀lé bàbá rẹ̀, mu'mina billahi azza wa jalla. Ọ̀rọ̀ Suhaibu Rumi là ń sọ lọ́wọ́ ká tó kò mẹ́. Àwọn ará Mẹ́kà wọ́n wá lọ dènà de Suhaibu lójú ọ̀nà ní boundary Mẹ́kà pé agbọ́pọ̀ náà fẹ́ máa lọ. Wọ́n wo ń táwọn ó gbé kàngbá àyà tí ó kà láyà, ẹgbẹ́ kí ni wọ́n wí fún ọjọ́ náà? Ataitana sa'lukan la mala lak. Ọgbà gbégbé ń jọ tó dé àyín